nígbà tí pásítọ̀ fún mi jẹ ní alákọ̀ọ́kọ́ Jésù ó gbó mi ó rìn mí mi ìrírú ẹ̀mí ìgbárú ẹ̀rí nǹkan tí wọ́n gbé sí abẹ́gbọ́n kò ṣeé kó pásítọ̀ gan tí wọ́n mèrè ṣe mo gbádùn wọn kódà gan ní alẹ́ ẹjọ́ yẹn a lọ 3 round pásítọ̀ jí mi ní ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni ara ń rẹ́ mi tí tara mi ń dìde tara mi ń ṣe pọ̀n ti pé jẹ́wọ́n ni mo ti gbárù okó yìí gbẹ̀yìn mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o àti Wednesday o àti Tuesday o àti Monday o kí pásítọ̀ má ti pè mí ni mo ti délé ẹ̀ a máa dóra wa ní dùkúdò tó bá tún di Sunday pásítọ̀ máa bọ́ta èmi náà máa ń bẹ̀ òun máa preach èmi interpret táìmù yẹn ìyàwó pásítọ̀ máa ti wà lára ǹdè torí ìrọ̀lẹ́ Friday ló máa ń wá àbí gbàmí àárọ̀ Saturday tó bá tún di ìrọ̀lẹ́ Sunday àbí àárọ̀ Monday a padà sí ibi iṣẹ́ bí ìyàwó pásítọ̀ ṣe padà sí ibi iṣẹ́ báyìí èmi náà máa ń resume láti máa dó ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ìwà ìrí yìí ń wò wá ní ara ṣé ẹ rí oyún 3 ni mo ṣe fún pásítọ̀ church mi bẹ́ẹ̀ ni oyún 3 ni mo ṣe fún wọn nígbà tí mo rí wípé mo ti ń dàgbà mo ti pé 28 years mi dẹ̀ ti lọ́kọ pásítọ̀ wá pè mí níjọ́ kan wá ní àwọn òní nítorí pé àwọn ń dó mi káwọn ní kí n má máa rí wípé mo lè má rí kí dẹ̀ ṣe máa dó àwọn lọ mo lè máa bímọ kí n máa dó àwọn lọ ìyẹn ò dáwọ́ dúró ìbálòpọ̀ tó wà láàrin èmi àti àwọn mo ní bíi ti báwo mo ní mi ò rí ọkùnrin kọnu sí mi àti pé òun mi kì í fẹ́ ìránṣẹ́ Ọlọ́run àmọ́ mi ò ní lọ́kì wọ́n ní kò ń ṣe lọ́kì fẹ́ ìránṣẹ́ Ọlọ́run mo lè wá neutral person kọ́ ẹnìkan tó gentle tí ò lápọn kí n fẹ́ tí ò bá dó mi dáadáa wọn máa dó mi iṣẹ́ àwọn ni kí làwọn gbà wọ́n ní pé but mi ò tiẹ̀ wá rí yẹn wọ́n ní kí n má wọrí ó ní ìkànnì àwọn mẹ́mbà wa ṣé mo rántí bọ́kàn tó ga báyìí tó dúdú tó wá ń sọ̀mù tó èsì dáàpọ̀ mọ́ wa ní few months ago wọ́n ní ó ti wá sọ́dọ̀ àwọn fún kánsẹ́lì pé ọ̀pọ̀ èèyàn bọ́ ṣe ń tó sí obìnrin pé kódà àwọn virgin ni kò ìbóbìnrin sùn rí pé àwọn máa connect àwọn méjì mọ́ pé àwọn máa sọ fún pé ẹ̀mí Ọlọ́run sọ wípé ìyàwó ẹ̀ chọ́ọ̀chì ló wà pé interpreter rẹ̀ ni mo ní wọ́n wá sọ wípé má yẹn ní owó lọ́wọ́ pé má yẹn gan òun nìkan làwọn òbí ẹ̀ bí wọn pé méjì ní ọwọ́ àwọn òbí ẹ̀ wípé ó máa fi owó tọ́jú mi àwọn àdè máa fi okó tọ́jú mi màá máa fi máa gbọ́ lọ́wọ́ ẹ̀ fáwọn bí mi àti pásítọ̀ ṣọ́ọ̀ṣì mi ṣe pamọ́ kan nìyẹn o bó ṣe ní Sunday nìyẹn gẹ́gẹ́ bí a ṣe dì í pásítọ̀ ń preach lọ́wọ́ èmi interpret pásítọ̀ wá sọ wípé brother Lágbájá stand up the spirit of God tells me ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ìṣòro yìí máa di pẹ̀tẹ́lẹ̀ wípé ilé ìjọsìn tí ẹ wá yìí ibẹ̀ ìyàwó yín wà ìyàwó alálùbáríkà tí òun Ọlọ́run ti tọ́jú fún yín pé ó yá ẹ rí mi lẹ́yìn sáfíìsì bí brother yìí ṣe wá rí pásítọ̀ nìyẹn o mi mọ̀ nǹkan tí àwọn méjèèjì ti sọ bí pásítọ̀ ṣe ránṣẹ́ pè mí náà nìyẹn mo wá rí brother mi náà wá kí brother Smith òun ni orúkọ wọn brother Smith good afternoon ma àwọn náà kí mi pásítọ̀ wá ní ẹgẹ́ bí àwọn ṣe sọ fún mi bí ẹ̀mí Ọlọ́run ṣe darí àwọn wípé ìyàwó yín rèé kò nídìí kí ẹ kọnu sí ìsọjá wípé ẹ̀mí bọ́ ṣe ń kọnu sí yàn àmọ́ ẹ̀mí Ọlọ́run ní pé kí n bá yín kọnu sí sísá fún mi Ọlọ́run sọ fún ẹ̀yin náà nígbà tí ẹ darapọ̀ mọ́ ìjọ yìí wípé ọkọ tó bá yín kalẹ̀ òun gbé bọ̀ brother Smith ní ọkọ tí Ọlọ́run yàn mọ́ yín sísá fún mi ẹ lọ gbàdúrà nípa ẹ̀ nǹkan kíkan tí ẹ bá ti rí ẹ wá sọ fún mi mo fún yín ní 7 days mo sọ fún pásítọ̀ wípé mo ti bọ́ sà pé màá lọ gbàdúrà sí màá fún wọn ní feedback in the next 7 days níjọ́ yẹn ó kọjá lọ nígbà tó dijọ́ Tuesday mo lọ rí pásítọ̀ nílé mo dúpẹ́ lọ́wọ́ wọn àti dúra wa mo dún wọn dáadáa mo gbé wọn débẹ̀ after 7 days pásítọ̀ wá pé èmi àti brother Smith wọn wá ní kí n fáwọn ní feedback nǹkan tí Ọlọ́run sọ fún mi mo sọ fún pásítọ̀ wípé bẹ́ẹ̀ ni wípé mo gbàdúrà mo láàlá pé lójú àlá mi èmi àti brother Smith a wà nínú ilé tó tóbi a jókòó nínú ìrẹ́pọ̀ a wá gbé ìbejì dání pásítọ̀ wá dáhùn pé yes that is the revelation bí Ọlọ́run ṣe sọ gan nìyẹn bí èmi àti brother Smith ṣe ń fẹ́ra wa nìyẹn o brother Smith bá ní wípé òun ò ní fọwọ́ kàn mí ọ̀ǹtí alẹ́ ẹjọ́ ìgbéyàwó èmi náà dẹ̀ gbà sí lẹ́nu torí mi ò kúkú mọ̀ bóyá mèrè ń ṣe àbí kò mèrè ń ṣe àti wípé pásítọ̀ tèmi wọ́n fẹ́ mi lóko lójú pálí kò ju 3 months tèmi àti brother Smith fẹ́ra wa ló mú mi délé èmi dẹ̀ máa ń múra bí ìgbà Jésù ni mi kì í wọ ṣòkòtò mo máa ń ṣe orí mi lẹ́mi kì í lo àwọn attachment irun natural mi ni mo máa ń ṣe nígbà yẹn bí brother Smith ṣe mú mi lọ lẹ́sìn àwọn ẹbí ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ mi wọ́n ní ìgbà àkọ́kọ́ tí Smith máa mú obìnrin wálé wípé kò ṣẹlẹ̀ rí kò pẹ́ kò ju ọ̀sẹ̀ méjì ni wọ́n wá ṣe mọ̀ mi mọ̀ tí wọ́n wá rí àwọn òbí mi inú ìyá mi náà dùn ìyá mi ò mọ orú ọmọ tí mo ti yà ìyá mi ò mọ orú ọmọ tí àwọn àbúrò mi náà ti yà torí gbogbo wa hide sí under the shadow of Christianity under the shadow of gbàjésù ni gbogbo wa hide sí bí wọ́n ṣe mọ̀ mi mọ̀ ọ́ pẹ̀lú mi nìyẹn o lẹ́yìn làwọn ìjọ ìgbéyàwó after 3 months a ṣe ìgbéyàwó tó lárinrin ìgbéyàwó yìí máa lárinrin o ayé gbọ́ òun mọ̀ ní ìjọ ìgbéyàwó wa pásítọ̀ pè mí wọn náà wọn ti miss mi pé kí n wá rí àwọn ní ìjọ Monday àmọ́ ní mi ò lè wá o ṣe mọ̀ wípé àìṣẹ̀ ìgbéyàwó ni wípé àlẹ́ lọ fún wọn ní mu àmọ́ tí n bá ti dé màá mú wọn débẹ̀ màá gbé wọn débẹ̀ màá gbé wọn ṣeré wọn dẹ̀ náà wọn ti miss mi báwo lè mú mọ́ra wọn ṣàníkọ́ ló sùúrù dèmi èmi ò dẹ̀ mọ̀ wípé èmi nìkan ni pásítọ̀ ń dó bí pásítọ̀ ṣe ń dó mi pásítọ̀ tún ń dó ìyá ní ṣọ́ọ̀ṣì ó tún ń dó ọmọ nígbà tó di alẹ́ ìjọ ìgbéyàwó kémi àti ọkọ mi jọ ní
ìbálòpọ̀ ní ìgbà àkọ́kọ́ wọn ti ẹ̀mẹ́rẹ́ ń ṣe Smith kọ́ lè gbé okó sábẹ́ ẹni kò mọ̀ ń lò nǹkan tó wà lábẹ́ ẹ̀ tóbi àmọ́ kò mọ̀ ń lò ọ̀yọ́ tó pé kò tí ì dóbò rí ni o àbí ó jẹ́ ìgbà àkọ́kọ́ èmi ṣáà ni mo gáìdì ẹ̀ tí mo kọ́ ó wọlé sí mi lára ó bá mi sùn kò tiẹ̀ tí ì ṣe ìṣẹ́jú méjì ni Smith ti pariwo tó ti dà àtọ̀ bẹ́ẹ̀ ló sùn tó bẹ̀rẹ̀ sí ní ọrùn nígbà tó di ọjọ́ kejì ó ṣàtúnfẹ́ agídí ṣe ẹ̀kan nígbà tó di alẹ́ ọjọ́ kejì n bá tún súnmọ́ n bá fọwọ́ ń pa lára ó ní kí ló dé mi ṣe kúndùn okó dídó báyìí ṣé aṣẹ́wó ni mí ni nǹkan tí Smith fi dá mi lóhùn nìyẹn o ó ní ṣé aṣẹ́wó ni mí ni kí ló dé mo ṣe kúndùn okó dídó wípé a ti ṣe ní àná a ti ṣe ní àárọ̀ yìí wípé tó bá ti máa ṣe mí kó jẹ́ bí ọ̀sẹ̀ kan wípé òun ò ti ṣe kíní yìí rí ó ṣe mọ́ òun lára ni wọ́n dá lóhùn ó ní ọkọ àti àwọn ni wá mo lè ṣe nígbà tó bá wù mí àti wípé bó bá tiẹ̀ ṣe rí àwọn tí ò ṣe rí tó bá ń ṣe ó máa ń dùn mọ́ wọn ni tí wọ́n ṣe wá yàtọ̀ ó ṣàbẹ̀ mí níjọ́ pé kí n má bínú pé with time òun máa adjust you máa adapt aṣàparí ọ́nìmù ọ̀hún gan mi ò gbádùn ẹ̀ oúnjẹ nìkan ló fẹ́ fi pa mí àtàwọn gifts àti jewelries àtàṣọ ló fẹ́ fi pa mí ó wá sọ fún mi ó ní bí mo ṣe múra BSc pé òun ò ní fẹ́ o pé òun fẹ́ kí n máa múra dáadáa kí n máa ṣerun kí n máa wọ ṣòkòtò mo ní kò sí ìyọnu gbogbo nǹkan tó wà ní òun fẹ́ òun ni mo bá ṣe aṣàparí ọ́nìmù apadà sí ilé wa kódà gan bí Smith ṣe kéré mọ ilé ẹ̀ tó kọ́ fún ara ẹ̀ òun ní adé sí gẹ́gẹ́ bí lọ́kọláya ìgbà tí mo padà sílé bí mo ṣe ń dó ọkọ mi ni mo ṣe ń dó pásítọ̀ o kò pẹ́ ni mo ní oyún ìdẹ̀mẹ́ni tí mo lóyún fún náà méjì bóyá pásítọ̀ ni mo lóyún fún ni o bóyá ọkọ mi ni o mi ò tiẹ̀ mọ̀ mo ṣàmọ̀ pé mo ti lóyún lẹ́yìn tí mo ní oyún tán mo sì tún dó pásítọ̀ mi ò jáwọ́ àti máa dó wọn bẹ́ẹ̀ ni bí ọkọ mi ṣe ń sàbálẹ̀ oyún mi lórí ni pásítọ̀ náà ṣe ń sàbálẹ̀ oyún mi lórí ó tó ìgbà kan a lọ sí hospital wọ́n ní mo ní threatening abortion wípé kí n yẹra fún okó dídó ọkọ mi wá ní dókítà mi kì í fi bẹ́ẹ̀ ń báyàwó mi sùn bóyá ẹ̀kan ní ọ̀sẹ̀ kan àbí ẹ̀mejì ní ọ̀sẹ̀ kan òun ni a máa ń ṣe kí ló lè fa threatening abortion wọ́n ní kò táwọn observe ni wípé sex tí mo ní ó ti pọ̀ jù òun ló fà èmi dẹ̀ mẹ́ni tó ń domi nídòkúdò mo mọ̀ wípé pásítọ̀ ló ń domi nídòkúdò torí wípé ó wá di gbogbo gbà ni mo máa ń lọ síbẹ̀ ẹ̀yin tí náà ṣẹlẹ̀ mo náà wọ́n pé ẹ̀ ń gbádùn fídíò yìí tí wọ́n fẹ́ kí n post part 3 ó dà pé eléyìí ni fídíò àkọ́kọ́ tó máa dé part 3 ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section pé Ọpẹ́yẹmí ọmọ wa mẹ́wàá ṣẹlẹ̀ bá wa post part 3 tí bá ti wá post ẹ̀ tán líǹkì part 2 àti part 1 máa fi sí under part 3 líǹkì part 2 náà mo ti fi sí under part 1 ó yá màá rí yín ní part 3.